àwọn ọmọ South Africa àti ìjọba South Africa wọ́n ń pa Nàìjíríà. Mi ì tí ì dé rárá. Àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ń bẹ tí mo máa gbé yín débẹ̀ lénìí. Tí ẹ̀yin tí à ń sọ fún pé ẹ jẹ́ a jọ parapọ̀ ká fix ìlú wa, ká ṣe ìlú wa dáadáa. Fún àǹfààní ẹ̀yin ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ lónìí, fún àǹfààní ẹ̀yin tẹ́ lérò pé bí Nàìjíríà yẹn bó bá tiẹ̀ kù ẹsẹ̀ kan tó máa fi wó, ṣèbẹ́ yín máa fò ń bẹ̀, ẹ máa sá lọ, ẹ máa sá lọ lú míì. Òun mo ṣe fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí. Kẹ́ ẹ bá lè mọ̀ pé àwa tá a wà lájò gan, a fi gbogbo ara ṣẹ́ ẹ̀yin tí bandit ń lé kiri ní Nàìjíríà. Ní pàtàkì àwa tá a wà ní South Africa. Mo wà ní orí, wọ́n tún send the video mi. Kí wọ́n tún sọ pé wọ́n tún pa ẹlòmíì. Wọ́n tún la igi mórí eléyìí again. Ọmọ Nàìjíríà náà ni, ẹ bá mi gbọ́ voice note yẹn tán. Wọ́n ń pa Nàìjíríà, fídíò mi náà tún send sí ìyàwó mi. Lára àwọn ọmọ Nàìjíríà tó tún ṣe wọ́n eléyìí ṣe orí ẹ̀ ti là, wọ́n lagi mọ́, èmi ló ṣẹlẹ̀. Ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Yorùbá ní gbogbo ibi tẹ́ ẹ bá wà, èmi Àrólé ń pariwo. Ẹ bá mi share fídíò kó dọ́dọ̀ àwọn aláṣẹ Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ṣe rí ètò tí mo ṣe yìí, ẹ má fi ṣeré rárá. Ẹ má tiẹ̀ dúró, ẹ má gbogbo ibi tẹ́ ẹ mọ̀ pé lè share fídíò yìí sí pátápátá, òun ni kẹ́ bẹ̀rẹ̀ sí ní jù sí. Èmi ni kọ́kọ́ mo wà ní South Africa o. Ẹgbẹgbẹ̀rún ọmọ Yorùbá ń bẹ ń bí o. Kẹ́ má bàa fojú sunkún wọn. Òun ni mo ṣe ń pariwo yìí. Fún àǹfààní ẹ̀yin tá à ń sọ fún pé ẹ jẹ́ a jọ fọwọ́sowọ́pọ̀ sẹ́ẹ̀. Ẹ jẹ́ a jọ fọwọ́sowọ́pọ̀ ká dìde, ká jà fún ìlú wa. Ká jà fún ìlú wa. Bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ pé Nàìjíríà ò lè fẹ́ kó dáa, ẹ dìde. Ẹ jẹ́ a ṣe ohun tó tọ́ tó yẹ lásìkò kí ìlú tiwa náà ó lè dára. Ṣùgbọ́n òun wò ní wo pé tí Nàìjíríà bá fi ẹsẹ̀ kan dúró kó fẹ́ yẹ̀, ìwọ máa sá gba òkè òkun lọ. Ní pàtàkì, ìwọ máa sá wá sí South Africa. Èmi sọ fún ẹ pé o sá wá bí ẹnu ikú ló sá sí. Màá fún yín ní fídíò kan, màá fún yín láwọn ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lánàá òde yìí kó tó di pé ó dé ilé tó délé ní. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ share fídíò yìí fún mi. Mo bẹ̀ yín ni. Èmi Àrólé ọmọ yín, mo jà káàkiri fún gbogbo ọmọ Oòduà tí ń bẹ ní gbogbo àgbáyé. Ìgbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní India tí wọ́n ń pa àwọn ọmọ Yorùbá ń bẹ, mo jà. Ìgbà tó ń ṣẹlẹ̀ ní Cairo, mo dìde, mo jà fún wọn ní Cairo. Tí mo gba tíkẹ́ẹ̀tì, mo tún gbowó tíkẹ́ẹ̀tì lórí ayélujára tí mo tún lọ kó fún wọn ní Cairo. Ìgbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní Libya, mo dìde, mo jà lórí pílátífọ́ọ̀mù yìí. Ẹ̀yin ènìyàn wa yìí náà lè ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn tá a tún kó lọ sọ́hùn. A ṣe débi pé aṣọ oúnjẹ, a ṣe take away, a ṣe everything, a tún lọ kó fáwọn ọmọ Yorùbá tí ń bẹ nínú prison. Níbi tí èmi Àrólé ọmọ yín tí mo jagun yìí lórí pé kí Yorùbá, anywhere tí Yorùbá bá wà, ààbò gbọdọ̀ dájú lórí wọn. Kẹ́ má wá wò pé báyà ó dọ́dọ̀ tèmi ni mo ṣe wá ń pariwo báyìí. Ẹ lọ wo ètò mi, ẹ rí gbogbo ibi tí ìyà bá ti ń jẹ Yorùbá lèmi Àrólé ti máa ń faraya, tí mo ti máa ń gbìyànjú láti dáàbò bo Yorùbá ní gbogbo ibi tí ọmọ Yorùbá bá wà lágbàáyé ni mo ti ń jàjà yẹn. Ó ti dọ́dọ̀ tèmi. Ó ti dọ́dọ̀ tèmi ọmọ Àrólé ọmọ yín. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ yìí, ó ti ń affect life ọ̀tá mi. Ó ti ń affect èmi ọmọ yín. So ó ti kúrò ní kékeré. A ti jagun yẹn, ṣùgbọ́n ń sìn ó dà ìgbà tán pé ó ti fẹ́ ká mi mọ́. Ṣùgbọ́n èmi mọ̀ pé gbígbó dí gàgà dí gágá, ọlọ́dẹ àfàbùn ẹ̀yọ. Torí mo mọ̀ pé mi ò dá wà nílùú yìí. Àwọn onílẹ̀ ló gbé mi dúró. A ti jagun lọ́tùn lósì. Ṣùgbọ́n ogun yìí, ẹ̀yin èèyàn mi, àwa náà la tún máa borí ẹ̀. Ṣùgbọ́n ẹ bá mi share ètò yìí ní kíákíá. Ẹ bá mi share ẹ̀. Ẹ jẹ́ n sáré play national anthem yìí. Ká lè ráyè fi bẹ̀rẹ̀ ètò. Torí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ni àti débi ọ̀rọ̀ gangan.
ẹ̀yin olólùfẹ́ mi ń bo lẹ wà, ẹ̀yin ọmọ Oòduà níbo lẹ wà, ẹ share ètò yìí fún mi, ẹ pín ètò yìí fún mi, ẹ̀yin tẹ́ ń wò mí bẹ́ẹ̀ bá ṣe ń wo fídíò yìí ẹ máa pín fún gbogbo ọmọ Oòduà tá fi dọ́wọ́ àwọn ìjọba wa. Wọ́n ti ń sọ, àwọn ọmọ South Africa fúnra wọn sọ, wọ́n ní ìjọba wa ò lè gbà wá nítorí pé ìjọba wa useless, pé criminal ní gbogbo wọn. Wọ́n ní ìjọba wa ní Nàìjíríà ò lè wá gbà wá, wọ́n ní wọn ò lẹ́nu ń bẹ̀ mọ́, pé gbogbo wọn ti useless. In táwọn ọmọ South Africa ń sọ nìyẹn o, tí wọ́n fi ń pa wá lọ́sàn lóòótọ́, fi ń pa wá lójú ọlọ́pàá o, tí wọ́n fi ń pa wá, wọ́n kàn ẹ̀sìn. Ẹ̀yin èèyàn mi, mò ń bọ̀ sẹ́ẹ̀ mi tí ì dé, ẹ bá mi máa share fídíò yìí. Wọ́n ní kò sí nǹkan tí ìjọba Nàìjíríà lè ṣe. Ẹ bá mi pín ètò yìí, mo bẹ̀ yín ni. Ẹ jẹ́ n sáré play fídíò yìí, pápá ẹ jẹ́ n play national anthem wa, pápápá kí n ráyè fi wọlé sórí ètò. Ẹ bá mi máa pín. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Ẹ ṣeun. Mo wà lórí ètò. Okay. Okay. Ẹ bá mi sọ̀rọ̀. Yeah. Mo ń gbọ́ yín. Yeah. Okay. Ó dáa. Ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ ṣeun, mo gbọ́ yín. Mo kí gbogbo ọmọ Oòduà lẹ́ẹ̀kan sí. A kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa. Gbogbo ibi tí ọmọ Yorùbá wà lágbàáyé, Olódùmarè á kó wa yọ. Nítorí pé mo mọ̀ pé gbogbo wa níbikíbi tá a wà, gbogbo wa náà là ń la àwọn nǹkan kọjá. Ó kàn jẹ́ wípé ó lágbára jura wọn lọ ni.
ó jẹ́ pé gbogbo nǹkan tí à ń sọ̀rọ̀ yìí tí à ń là kọjá káàkiri àgbáyé níbi tí àwa ọmọ Yorùbá àwọn tó pera wọn tán ní Nàìjíríà ni wọ́n, àbí kí n sọ pé àwọn ọmọ Nàìjíríà gbogbo ibi tá a wà, torí Nàìjíríà ṣì ń fọ́ọ̀sì ara wọn lé wa lórí, bọ́dẹ̀ ṣe ń fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí òun náà wọn ṣètò tínú wa lè fi dùn láti accept pé lóòótọ́ lódodo Nàìjíríà ni wá. So ẹ̀yin èèyàn mi, mo gbà ládùúrà pé gbogbo ibi tí a bá wà, ọba mi Èdùmàrè á jẹ́ ká kéré oko délé, ara ò ní ní wá. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan, ẹ̀yin èèyàn mi, àwọn fídíò kan ń bẹ lọ́wọ́ mi, mo ti share ẹ̀ sórí platform, àwọn kọ̀ọ̀kan náà tún wà tá à ti gbé jáde, tó jẹ́ wípé a lè fi ṣe àfihàn ẹ̀ ní orí ayélujára yìí látàrí bí ó ṣe brutal tó, bó ṣe lágbára tó, a lè ṣe àfihàn ẹ̀. Mo ń gbìyànjú láti wo pé ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń gbọ́ mi, torí mò ń wò ó bóyá network yẹn clear dáadáa. Mo ní kí n yẹ̀ wò dáadáa. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa? Ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa? Ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ 1. Mo fẹ́ yẹ̀ wò lórí ayélujára ń bí, ká wò bóyá ó clear ní ti ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ kí ẹ bá mi. Ok, mo ti rí bẹ́yẹn, ó bright dáadáa, ó dẹ̀ ẹ jẹ́ n wò ó sọ̀rọ̀ sókè. Ẹ ṣé. Now ẹ̀yin olólùfẹ́ mi, mo ní tẹ́ bá wo ẹ̀yin èèyàn mi, network yẹn ló tún ń sá lọ, but ju gbogbo ẹ̀ lọ. Now ẹ̀yin olólùfẹ́ mi, mo sọ, mo ní fún àkọlé ètò tòní, ẹja tí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ bẹ́yẹn. Tí ẹ bá wo àkọlé ètò tòní, a sọ ń bẹ̀ wípé lára ìdí pàtàkì tí àwa kan nínú Nàìjíríà tá a fi kóra wa jọ, tá a fi sọ pé a ò ṣe Nàìjíríà mọ́, lára àwọn ìdí yìí òun ni mo ti ń sọ láti ẹ̀kọ́ ká tó play national anthem, òun náà ni mo tún fẹ́ continue láti máa sọ báyìí. Lára àwọn ìdí tá a fi ń sọ fáwọn ìjọba wa wípé a ò ṣe Nàìjíríà mọ́, pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, lára ìdí yẹn òun rèé. Now ẹ̀yin èèyàn mi tẹ́ wá wà létẹ̀ tí wà ní ìgbàgbọ́ nínú ohun tí àwa yìí ti rí, tá a fi decide, tí bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ fi dìde, tí bàbá Professor Banji Akíntóyè fi dìde, tó fi ní àwọn ò fẹ́ Nàìjíríà mọ́. Professor Banji Akíntóyè wọ́n náà ti ṣe mínísítà rí, àbí ṣe mínísítà ni bàbá tiẹ̀ ṣe rí, wọ́n ṣáà ti ṣe, wọ́n ti di ipò kan mú nínú ètò òṣèlú Nàìjíríà, kí bàbá yẹn ṣe tó jókòó pé irọ́sẹ̀ Nàìjíríà yìí ò lè ṣiṣẹ́ àfi tá a bá pín. Lára àwọn ìdí tá a fi ń sọ fún yín ọ̀hún ni mo fẹ́ gbé wá lénìí láti bá yín sọ̀rọ̀. Dẹ̀ fún àǹfààní ẹ̀yin ọmọ ìyá mi, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, tí à ń sọ fún lé pé ẹ dìde, ẹ join bàbá wa Professor Banji Akíntóyè, ẹ dìde, ẹ join àwọn bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ, ẹ dìde, ẹ darapọ̀ mọ́ bàbá wa Koiki Media, ẹ dìde, ẹ darapọ̀ mọ́ èmi àrólé ọmọ bàbá Tẹ́ntẹ́ àti gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń pè fún Oòduà Nation. Ẹ dìde, ẹ jẹ́ ká jọ dìde láti parapọ̀ mọ́ wa. Ṣùgbọ́n tí ẹ ṣì ń sọ ní sọ wípé ìntaari yẹn ẹ̀ tí ì rí pé inú Nàìjíríà lẹ fẹ́ dúró sí, tẹ́ ń wò pé bí Nàìjíríà bá kù ẹsẹ̀ kan tó máa ṣubú, ẹ máa sá lọ, ẹ máa gba òkè òkun lọ. Àbẹ́yìn gan tẹ́ jẹ́ pé visa lẹ̀ ń lé lọ́wọ́lọ́wọ́ báyìí láti fi ìlú yẹn lẹ̀ fún àwọn ènìyàn wọ̀nyí, kẹ́ sá lọ òkè òkun. Mo fẹ́ kẹ́ súnmọ́ mi ní ti àṣálẹ́ yìí, kẹ́ wá fi gbogbo àwọn ìrírí wa láwa tá a ti wà lókè òkun yẹn, tá à ń jà pé kí ìlú wa ó dáa ká lè padà sílé. Mo fẹ́ kẹ́ súnmọ́ mi, kẹ́ wá fi ṣe àríkọ́gbọ́n, kẹ́yìn náà lè mọ̀ wípé ìjà tá à ń jà yìí, ìjà tí ẹ̀yin náà gbọ́dọ̀ dìde papọ̀ mọ́ wa láti jọ jà ni. Mo sọ, mo tún sọ, ẹ̀yin ènìyàn mi tí ẹ̀ ń bẹ nílé, ẹ gbìyànjú láti pe àwọn èèyàn yín tí ń bẹ nílùú South Africa bí, láti béèrè àlàáfíà wọn, pé ṣé àlàáfíà ni wọ́n wà látàrí ìṣẹ̀lẹ̀ aburú
eléyìí tó ń wá láti ọ̀dọ̀ àwọn ọmọ onílùú àti ìjọba wọn sí àwa tí a jẹ́ àlejò. Láti bí odidi oṣù bíi láti last year ni wọ́n ti bá wa ń fa wàhálà yìí. Gbogbo àwọn ọmọ wa ni wọ́n gbìyànjú láti lé kúrò ní school, wọ́n tiẹ̀ lé àwọn kan. Nígbà tí àwọn ọmọ tiwọn, nígbà tí wọ́n bẹ̀rẹ̀ processing yẹn, tí wọ́n ń gbìyànjú, tí wọ́n fẹ́ lé gbogbo ọmọ foreigner oníwèé oníwèé, wọ́n fẹ́ lé gbogbo wa kúrò ní school pápátá, káwọn ọmọ wa bá tiẹ̀ ní access sí school kankan, ìbá jẹ́ private school gan. Ṣùgbọ́n nígbà tó wá tọ́lọ̀ máa gbèsè ẹ̀ dé, àwọn ọmọ tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní shock látàrí bọ́n ṣe ń fi tear gas, látàrí bọ́n ṣe ń ṣe gìrìgìrì, látàrí bọ́n ṣe ń pariwo, látàrí bọ́n ṣe ń ṣe, àwọn ọmọ tí wọ́n gangan wá ń dákú, tí òbí wọn wá rọ̀ṣì wọn lọ hospital, ni wọ́n fi dáwọ́ dúró ní earlier this year, ní January/February. Àwọn ọmọ tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní shock, wọn ò wá fẹ́ lọ school mọ́ látàrí nǹkan táwọn ọmọ kéékèèké yẹn ò rí láyé wọn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí látọwọ́ àwọn ènìyàn wọn. Òun níjọba wọn fi gbégbèsè tó fi ní kan fi wọ́n lẹ̀, kan fi school lẹ̀. Gbogbo hospital wọn ń bí pátápátá ni wọ́n ti lé àwọn àlejò kúrò. Àlejò ní access, private la wá ń lọ. Now wọ́n tún dìde, wọ́n tún gbìyànjú pé àlejò kọ́kọ́ wọn ò tiẹ̀ fẹ́ rí ní street, láwọn tó ṣiṣẹ́ street, pé torí pé ìlú wa ò dáa, àwọn olórí wa wọ́n kọ̀ láti tú ìlú wa ṣe. Àwa náà dẹ̀ kọ̀ láti dìde bá àwọn olórí wa jà, ìlú wọn là ń sá wá sí. So now wọ́n fẹ́ lé gbogbo wa ká padà sílé láti lọ fèsì àwọn gọ́ọ̀mẹ̀ntì wa, káwa náà tú ìlú tiwa ṣe gẹ́gẹ́ bí ìlú tiwọn ṣe rí. Network, okay. Pé dandan ká padà sílùú wa, ká lọ tú ìlú tiwa ṣe, nítorí pé àwọn wọ́n jà fún ìlú tiwọn ni ìlú wọn fi dáa. Pé àwa náà tá à ń fi ìlú wa lẹ̀, tá à ń sá wá síbí látàrí pé ìlú wa ò dáa, gọ́fìmẹ̀ntì wa ò dáa, pé a nílò ń sìn láti padà. Eré la pé dọ́nà tí wọ́n ti ṣe tipẹ́, ṣùgbọ́n ṣé wáré lè tó ń bẹ̀rẹ̀ yìí, ó wá lágbára ju ti tẹ́lẹ̀ lọ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọmọ Yorùbá wa tí wọ́n ti wà stranded, wọn ò níye ní agbègbè ibi tèmi wà yìí, tí wọ́n fẹ́ padà sílé. Mo ní láti pe ẹni tó jẹ́ Nigeria youth president fún Nigerian Union bí ní Joburg. Mo pè wọ́n pé àwọn èèyàn ń pè wá, wọ́n dìde bí wọ́n fẹ́ padà sílé, ṣùgbọ́n wọn ò ní owó tí wọ́n lè fi ra tíkẹ́ẹ̀tì padà sílé. A gbọ́ pé wọ́n gbé plane kan jáde, pé plane kan wà ọ̀fẹ́ ni, ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tó ti bà ṣọ́ọ̀bù wọn jẹ́, bà gbogbo kan wọn jẹ́ yẹn, wọ́n apply fún gbogbo, because bó ṣe send ẹ̀ sí mi ni mo bẹ̀rẹ̀ sí ní fọn kiri, tí mo send ẹ̀ kiri. Lára àwọn èèyàn tó fẹ́ padà sílé látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, wọ́n ilé mi ń bì, náà wá síbí lánàá, wọ́n wá sílé mi ń bì, tí gbogbo wọn wá jókòó tì mí lọ́rùn, because wọ́n mọ̀ pé àrólé oní connection, bá wa pe ní báyìí, bá wa pe ní báyìí, bá wa pa àwọn báyìí. Gbogbo àwọn tí mo dẹ̀ mọ̀ náà, kọ́ra Yorùbá president tó jẹ́ Yorùbá association bíbà yìí tó ń ṣe union, mo pè é. Èyí tó tún wà ní Joburg tó jẹ́ national youth leader fún, mo tún pè yẹn náà. Pé kí ló ń ṣẹlẹ̀? At the end of the day, wọn ò rí plane kankan, fake kinní ni wọ́n tún gbé kiri. Àwọn ọmọ South Africa tún gbé kinní yẹn, wọ́n tún gbé lọ sórí TikTok, wọ́n tún bẹ̀rẹ̀ sí ní fi Nàìjíríà ṣe yẹ̀yẹ́, pé àwọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì wa useless, pé àwọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì wa wọn ò lè dìde sí wa, pé wọ́n dẹ̀ máa pa wá tán sí ìlú, pé ìlú yìí náà máa pa gbogbo wa sí. Pé àwọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì wa ò lè béèrè wa, pé ṣé láwa tó jẹ́ pé àwọn tó ń pera wọn ní citizen Nàìjíríà, ṣebí àwọn náà ló ń pa wá. Ẹ lọ sórí TikTok, ẹ rí bó ṣe ń ṣe yẹ̀yẹ́ wa ń bẹ̀. Pé àwọn tá a jọ pera wa ní citizen, pé Nàìjíríà we are Nàìjíríà we are, àwọn ló tún ń pa wá. Fulanis, bó ṣe ń sọ Fulanis, pé àwọn ló ń pa wá. Mi ò fẹ́ sọ lédè òyìnbó bó ṣe sọ. Pé so àwọn mọ̀ pé a useless ní country wa, pé so fún díẹ̀ yìí, pé wọ́n máa pa gbogbo wa síbi tá
bá padà sílé káwa náà lọ fèsì gọ́fìmẹ̀ntì wa láti túlù wa ṣe. ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lórí TikTok yìí ṣé òótọ́ ni àbí irọ́, pé àwọn tá a jọ pera wa pé we are one Nàìjíríà, pé àwọn náà ló tó ń pa wá nílé tí gọ́fìmẹ̀ntì wa dẹ̀ ń sponsor wọn tí wọ́n tún gbowó fún wọn. ṣe rí i pé Nàìjíríà ti cast, ṣe rí i pé àṣírí ti tú, ṣe ti rí i pé lọ́wọ́ wọn àwa tá a jẹ́ Nàìjíríà àjẹmọ́ kọ́kọ́ lójú wọn. níbi tó wá worst sẹ́msẹ̀yìn any black tí South Africa bá ti rí Nàìjíríà ni wọ́n dẹ̀ fẹ́ dí pẹ̀lú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọmọ Yorùbá méjì ni wọ́n ti pa lẹ́nu àná ṣe èní ń ṣe àgbọ́ pé wọ́n ti pa ọmọ Yorùbá kan lénìí. mo ṣe pé president Nigerian Union tó wà níbà tó wà ní Durban ní Durban bí mo ṣe pé ó ní wọ́n kọ́nsẹ̀ ọmọ Yorùbá kan náà ní ṣọ́ọ̀bù ẹ̀ pé wọ́n kàn ìyẹn ti ẹ̀ fẹ́ bá wọn lagi mọ́ wọ́n ṣe. mo rò pé ìyẹn yọ̀ṣẹ́ wọ́n lù bolẹ̀ wọ́n gbé ẹsẹ̀ wọ́n ní wọ́n dá ẹsẹ̀. wọ́n ní wọ́n ń sọ fún wa pé àwọn máa pa gbogbo wa tó ń pé ìjọba ìjọba Nàìjíríà pé useless government ní Nàìjíríà, pé Nàìjíríà is useless, pé kò sí nǹkan tí ìjọba wa lè ṣe. ẹ lọ sórí TikTok ẹ máa bá wọn bó ṣe ń sọ ń bẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tẹ́ ẹ gbà pé tẹ́yìn Nàìjíríà gangan tẹ́ ẹ ń gbìyànjú láti daṣọ bò gbogbo ẹ̀ ni wọ́n ti rí. ọ̀rọ̀ Ìgbò jẹ ọba kò jí ọba ìyẹn kọ́ ni issue tó wà nílẹ̀ mọ́ ń sìn yìí o, pé torí àwọn èèyàn wa kan sọ àwọn Ìgbò ló fà á, bẹ́ẹ̀ ni wọ́n fà á lóòótọ́, ṣùgbọ́n lélẹ̀ tó wà nílẹ̀ gan kì í ṣọ̀rọ̀ Ìgbò ni because wọ́n ti ń bá wa fà á kó tó di pé wọ́n tún wá jọba. àwọn tó kọ̀ wá jọba ló fi ọ̀rọ̀ yẹn ló wá fi mátà yẹn worst. ó wá bí ìgbà tó pẹ́ ẹni tó fẹ́ sun jẹ tó wá ṣẹ̀ wá fi bu petrol sára. ni ọ̀rọ̀ yẹn wá rí fún àwọn ènìyàn wọ̀nyí. so ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi, láti bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta báyìí bàbá jáde pé a lọ bí iṣẹ́ àṣegbá àṣà ẹ wò bọ́kọ̀ ṣe máa kó sókò rí, ṣùgbọ́n ń sìn bá àti ẹ̀rí jáde mọ́ báyìí níbi tó lágbára dé ń sìn. ẹ̀yin tẹ́ bá ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ̀yin tẹ́ ẹ̀ bá lẹ́yìn ní South Africa gan ẹ lè lọ sórí TikTok kẹ́kọ̀ọ́ sáàṣì ẹ̀ xenophobic attack in Durban or in Joburg or anywhere ní ẹ̀kọ́ pé xenophobic attack in South Africa. ẹ̀gọ́gbẹ̀ á gbé jáde fún yín oríṣiríṣi agbẹ́dọ́bẹ̀ wá gbogbo bó ṣe lọ́wọ́lọ́wọ́ ni o á gbé jáde fún yín. eléyìí ò ṣe pé báyà fi ń sọ pé kínní àwọn gúrùpù tó dẹ̀ ń sọ̀rọ̀ pé Nigeria is useless wọ́n ṣe kínní yẹn wọ́n ń bẹ lórí TikTok ń bẹ alalẹ́ ni wọ́n ṣe program ń bẹ tí wọ́n ń ṣe live. wọn ò ṣí ojú wọn sí o ká lè rí wọn, wọn ò tọ́ kámẹ́rà wọn, ṣùgbọ́n tẹ́ bá ti ń gbọ́rọ̀ lẹ́nu ẹ ti mọ̀ pé àwọn ọmọ South Africa rèé pé gọ́ọ̀mẹ̀ntì wa tó máa fi pa wá tó wọn ò ní rí ìkọ̀kọ̀ bó ṣe bí ó nìyẹn wọn náà gbé plane sílẹ̀ wọ́n tún gọ́ọ̀mẹ̀ntì wọn tún gbé fake plane sílẹ̀ wọ́n tún fi wá ṣe yẹ̀yẹ́. gbogbo àwọn tó wà níbí tán wá lé mi wá confam pé bàbá àròlé ẹ̀rùn wá lọ́wọ́, bàbá àròlé ẹ̀ bá wa pé ẹ bá wa ṣe ilé mi bíi kọ́ tó lọ ládùn wọ́n fẹ́ lò tó 4 hours lọ́dọ̀ mi bí. bàbá àròlé ẹ bá ṣe báyìí, bàbá àròlé ẹ bá ṣe báyìí, ẹ bá pè wọ́n ní kíní kan nọ́mbà ẹmbásì nǹkan kíní kan àpè nọ́mbà gbogbo náà. Nàìjíríà ó máa ṣe o. tí n bá dàgbà tí n bá dògbò tí n bá túlé ayé mi wá mi ò ní yà sí ìlú báyìí títí tí n bá padà tí àǹfààní bá wà téèyàn bá ń padà wálé ayé mi ò ní yà ní ẹ̀yà tún mi ì tiẹ̀ ní yà mi ì ní yà nílùú rádaràda báyìí. ṣùgbọ́n kí n tó lọ náà màá make sure pé mo gbìyànjú fún ìran mi. Oòduà nation àdádúró ẹ̀ ò tí n bá wá ń padà bọ̀ màá wá yà ní Yorùbá, màá wá yà ní orílẹ̀-èdè mi tó jẹ́ ti tèmi tí ò ṣe àpapọ̀ tí wọ́n pera wọn ní Nàìjíríà ṣùgbọ́n tó pé àwọn ló tún ṣe kó pa Nàìjíríà. Ìgboro ti dàrú, àwọn ènìyàn ń sá kúrúbákúrúbá ni. ẹ bá mi share ètò yìí ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo ibi tí ẹ bá wà lágbàáyé, ẹ bá mi pín
ẹ bá mi pe àwọn aṣojú ṣòfin wa, ẹ bá wa pe President Tinubu. Ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà Very Dark Man, ẹ jọ̀ọ́ ẹ pe Very Dark Man, ẹ ṣàlàyé. A ní the protest tó lágbára ní Nàìjíríà báyìí láti fi hàn ìjọba South Africa pé Nàìjíríà kò rí bí wọ́n ṣe ń sọ náà, because wọ́n ti rí pé Nàìjíríà ti useless, kò sí kankan tán lè ṣe fún wa. Bí Nàìjíríà ò bá tẹ̀lé gbégbèsè, ẹ bá wa pe àwọn human rights activists, pé kí gbogbo wọn human rights activists, kí gbogbo wọn dìde, kí wọ́n dìde sí wa, kí wọ́n ràn wá lọ́wọ́, kí wọ́n bá wa gather protest ní Nàìjíríà ń bẹ̀ yẹn, kí wọ́n lọ síwájú ilé MT, kí wọ́n lọ síwájú MTN ọ́fíìsì wọn, kí wọ́n sọ fún wọn pé a fẹ́ wọn ń bẹ̀ mọ́, because ẹni tó níwèé ẹni tí ò níwèé nílùú yìí wọ́n pa ni. Tó bá tẹ̀ pé wọ́n fi sí plane pé ó yá máa lọ lú ẹ̀ ṣe bí ìbádá. Ẹ wá wo eléyìí tó ṣẹlẹ̀ lánàá. Tíṣà àwọn ọmọ mi nílé ìwé ní Nàìjíríà ó ní láti pè mí pé èèyàn ń kọ́ wọlé síbí pé ìjọba South Africa dẹ̀ jéèlì ẹ̀. Mo ní ó jéèlì ẹ̀ bí ti báwo, how many years tó ti wà ń bí? Ó ní rárá, ó lọ́kọ̀ọ̀ṣẹ̀ gba visa tó ṣẹ̀ wọlé ni, ó ló ṣẹ̀ gba visa tó ṣẹ̀ wọlé, ó lọ́jọ́ mẹ́ta, civil servant ní ẹni yẹn, ó lọ́jọ́ mẹ́ta péré ló fẹ́ lò ní South Africa pé ó ní nǹkan tó fẹ́ wá ṣe, pé wọ́n dá dúró ní airport wọn ní Tambo, pé wọ́n dá dúró ń bẹ̀, pé wọ́n béèrè pé hotel reservation ẹ̀dá, pé ó sọ pé ẹni tí òun fẹ́ dé bá, pé òun léèyàn tóun fẹ́ wá dé bá síbi tó fẹ́ gbà pé òun lòun tẹ́ ẹ̀, pé nǹkan tóun dẹ̀ wá ṣe lélẹ̀, wọ́n ní kò sí tó jọ, pé ibi tó ó gbọ́dọ̀ kọ́kọ́ gba hotel, ó gbọ́dọ̀ ṣe gbá, ó ṣàní ẹ̀sùn wẹ́rẹ́wẹ́rẹ́ náà kò wá sí ìlú lẹ́sẹ̀ pé àwọn wá wò pé bẹ̀tẹ̀ yín lẹ fún wa ní visa tẹ́ni kó máa bọ̀, company òun ló gbé, òun ò dúró síbí, pé kì í ṣe pé òun jápa, pé kó wo visa dáadáa, pé kì í ṣe visa olóṣù kan, pé òun ò jápa, òun ò ṣe ní tòun ṣiṣẹ́ ìjọba, ó tún lò má ID card jáde. Ó ní wọ́n kọ̀ mú sẹ́gbẹ̀ẹ́ ni, ó kọ́ tó gbó sínú kinní, pé wọ́n kọ̀ kó wọn sí sẹ́ẹ̀lì ni. Alẹ́ yẹn pé lọ́ṣẹ̀ wá sọ fún pé àwọn ọlọ́pàá tó wà wẹ́ pé wọn ò fẹ́ rí Nàìjíríà. Olóyìn wá bèèrè lọ́wọ́ pé wá ìtẹ́ fi wá fún wa ní visa, ó wá ń rẹ́rìn. So ó dẹ̀ ti yé mi, èmi rí pé wọ́n ń gbé Nàìjíríà ní gògó nìyẹn. Ó ti yé yín, ẹ ṣáà gbowó lọ́wọ́ wọn, tó ń bá débi àtó máa dá wọn padà. Èyí tá a bá dẹ̀ dá padà fún ara ẹ̀ ló tún máa bá available flight lọ. So wọ́n fún wọn ní visa yẹn láti wọlé, tó bá wọlé wọ́n á gbá wọn mú. Ẹ̀yin èèyàn mi, mo ní láti wá pé ẹni tó jẹ́ Nigeria youth president Joburg, tá a ṣe connect mọ́ máa yẹn, tá a ṣe bá máa yẹn sọ̀rọ̀, tó ṣe wá explain everything, pé a wá sọ pé kí ni ká ṣe ń sìn, kí ni ká ṣe láti fi ràn lọ́wọ́. Ó ní wọ́n ti jẹ́ẹ̀lì, ó ní wọ́n ti gbé o sí inú jẹ́ẹ̀lì already, ó nínú sẹ́ẹ̀lì ló ń wà bó ṣe ń sọ̀rọ̀ yìí, pé inú sẹ́ẹ̀lì ló ń wà, pé wọ́n ti gba gbogbo dọ́kúmẹ́ǹtì, pé wọ́n ń dúró de available flight ní ọjọ́ kejì tó máa fi òun sí padà, pé so pé ó ti late, pé kò sí, pé ẹni gan tó fẹ́ dé bá gan òun ti sọ fún, pé kò sí bó ṣe fẹ́ ṣe, ìyẹn ti pé wọn ò gbáago, wọn ò ṣẹ́ ní tiwọn attend sí. So ó ní ká má tiẹ̀ dára wa láàmú, ó lóun ti rí gbogbo nǹkan ṣe ń lọ, ó lóun ti rí. Ẹni yẹn ló tún ń sọ fún wa pé wàhálà gan, pé òun gbọ́ tó tún sọ fún pé wọ́n ń bá wọn fa wàhálà lọ, pé kí ló wá bọ̀ ń bí, pé wọn ò fẹ́ rí Nàìjíríà. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ lọ ṣèwádìí ẹ o. Bí mo ṣe ń bá yín sọ, mo ṣe máa pé ẹni yẹn, ẹ ti ẹ̀ jẹ́ ń try nọ́mbà ẹni yẹn, ẹ jẹ́ ń try nọ́mbà ẹ, ẹ jẹ́ ń try nọ́mbà ẹni tí mo sọ̀rọ̀ ẹ, ẹ jẹ́ ń try ẹ, kí n béèrè pé báwo ni, kẹ́ ẹ lè rí nǹkan tí mo sọ. Ẹ jẹ́ ń pè kọ́lọ́jọ́ gbáago, tí ìyẹn tí ò bá tí ì padà sí Nàìjíríà. So a ti pé ká tiẹ̀ ṣèrànlọ́wọ́ yẹn, ká ṣèrànlọ́wọ́ yẹn fún, torí ẹni ibi tí bá ti gbọ́rọ̀ Yorùbá báyìí pé ó nídìí ìrànlọ́wọ́, irọ́ ni o, gbogbo nǹkan tí n bá lè ṣe ni màá ṣe. Ẹni yẹn ni mò ń pè yìí, ẹni yẹn ni mò ń pè yìí, ẹ ti rí ẹni tí mò ń sọ̀rọ̀ yẹn ni mò ń pè yìí. Nàìjíríà nọ́mbà tó sì fi wọlé ló sì òun ni lórí WhatsApp, ṣùgbọ́n kò ring, ẹ ti rí, kò ring, kọ́lì nìkan ló gbé jáde, kò ring. Kò ring. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Oòduà,
ti tiwa ló dé bá wa nílùú South Africa ń bí àwa náà mọ̀ pé tó bá tún tásìkò ní tá à ń sọ yìí náà ó tún máa bẹ́yọ lórílẹ̀‐èdè míì sí ọmọ Nàìjíríà. Ó ṣẹlẹ̀ ní Ghana tí Ghana náà tí àwọn Ghanaian náà jáde pé wọn ò fẹ́ Nàìjíríà, gbogbo ẹ̀ la rí. Tó bá yá Kútọ̀nù á tún dìde pé àwọn òtí níbi tá a ti jọ jẹ́ Yorùbá o, wọ́n tẹ̀ sí sọ pé wọn ò tún fẹ́ Nàìjíríà náà mọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ n pa aago tí mo fi ń pe, mo mọ̀ pé dìmánà yẹn á ti padà. Ẹ jẹ́ kí n pe tíṣà yẹn kí n béèrè pé báwo ni. Aago tiwọn náà kò ring. Ẹ̀yin èèyàn mi, so bó ṣe ń lọ nìyẹn o, bó ṣe ń lọ nìyẹn o. So I need láti pariwo. Òun náà ni mo dẹ̀ ṣe ń bẹ ẹ̀yin olólùfẹ́ mi, ni mo ṣe ń bẹ̀ yín wípé kẹ́ bá mi share ètò yìí kó dọ́wọ́ àwọn ìjọba wa, kí àwọn náà gbégbésẹ̀. Àwọn èèyàn wà tí wọ́n fẹ́ padà sílé, tí wọ́n nílò ìrànlọ́wọ́ látàrí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. So ẹ dìde ìrànlọ́wọ́ fún wa. Ẹ bá wa share ètò. Ẹ̀yin tẹ́ bá, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan, a nílò protest ní Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá lè organize, tẹ́ bá ní nọ́mbà Very Dark Man, ẹ jọ̀ọ́ ẹ send ẹ̀ sí mi, torí èmi gan gbìyànjú láti pe Very Dark Man láti sọ fún gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ lè jà fún wa. Ẹ dìde. Irú MTN ọ́fíìsì yẹn kàn lọ dúró síbẹ̀, kàn sọ fún MTN pé kóun náà páàkì ẹrù ẹ̀ kó fi Nàìjíríà lẹ̀. Fẹ̀kọ̀tẹ́lẹ̀ Ọmọyẹlé Sowore ti ń jáde fún wọn pé olè ni wọ́n, pé tó bá fi owó sí orí dátà báyìí tó ń bá lò láàárọ̀ ọjọ́ kejì wọn ní bá ń bẹ̀ mọ́. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde, because táwọn people yìí ò bá rí action láti àwọn ìlú kọ̀ọ̀kan, ìjọba wo dẹ̀ lè ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí. So àwa aráàlú náà la lè dìde láti fi ẹ̀rù yẹn hàn fún àǹfààní àwọn èèyàn wa tó ń bẹ níbí. Irú MTN ọ́fíìsì yẹn kọ́ lọ bẹ̀, àwọn iléeṣẹ́ wọn kọ̀ọ̀kan tó bá mọ̀ pé wọ́n wà, àtàwọn ọmọ wọn àti àwọn pé wọn ti ẹ̀ fẹ́ rí South Africa kankan ní Nàìjíríà mọ́. Ẹ̀yin èèyàn mi, ṣé kí n má tàn yín, wọ́n pa Nàìjíríà ń bí yìí o. Fídíò kan ń bẹ lọ́wọ́ mi bíi tó yẹ pé tẹ́ bá fẹ́ rí ẹ pè mí, màá send ẹ̀ sí yín, tó yẹ pé àánú á ṣe yín bí South Africa ṣe ṣe àwọn méjì yẹn. Wọ́n gún wọn lọ́bẹ, gbogbo nǹkan ni wọ́n ṣe. Lénìí ni èdè ló ṣẹlẹ̀ o. Fídíò ẹ̀ wà mímì lè play ẹ̀ bí. Gbogbo ṣọ́ọ̀bù pátápátá ni wọ́n ti pa. Gbogbo ṣọ́ọ̀bù. Kó má dẹ̀ pé a kàn ń sọ̀rọ̀ àṣẹ fídíò, fún yín ní fídíò kọ̀ọ̀kan rí. Ẹ wo, màá fún yín ní fídíò kan sì tẹ́ máa rí. Wọ́n ti gbogbo èèyàn náà lé tán ti ṣọ́ọ̀bù tán ṣe everything. So a nílò ìrànlọ́wọ́ ẹ̀yin ènìyàn wa láti bá wa jáde fún protest, láti sọ fún wọn pé kí South Africa náà fi ìlú tiwa sílẹ̀, kán fi ìlú wa lẹ̀. Ẹ̀yin èèyàn mi, mo kàn fi fídíò yẹn ṣe àfihàn bí àwọn ọmọ nílùú wọn ṣe ti ṣọ́ọ̀bù gbogbo fọ́rínà, wọ́n ti pa, wọn ò já ṣiṣẹ́. Gbogbo àwa tá a níṣẹ́ tiwa lọ́wọ́, wọn ò já lọ iṣẹ́, wọn ò já ṣí ṣọ́ọ̀bù. Àwọn tó ṣí ṣọ́ọ̀bù làwọn eléyìí tí mo sọ fún yín pé wọ́n lọ́lù pa yìí. Ọmọ Yorùbá tó ṣí ṣọ́ọ̀bù lélẹ̀ tá à ń sọ fún yín pé wọ́n kán ẹsẹ̀ yìí. Àtèyí tá a tún gbọ́ tán tún sọ pé wọ́n tún pa. Láwọn tó ṣí ṣọ́ọ̀bù nìyẹn o, tí wọ́n wà ní ṣọ́ọ̀bù wọn ni wọ́n lọ bá. Fídíò yẹn wà níbi, tẹ́ bá nídìí ẹ pè mí, màá send ẹ̀ sí yín. So òun la ṣe ń sọ pé tá a bá lè rí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ dìde láti ràn wá lọ́wọ́ láti sponsor protest lọ sí MTN, láti sọ fún MTN pé kán fi ilẹ̀ wa sílẹ̀, àfẹ́rí South Africa náà mọ́. Kí South Africa má dẹ̀ fún, kó má fún wa visa, because bẹ́ẹ̀ bó ṣe sọ pé kó má fún wa visa ẹ lè máa pé bọ́mù ẹ bá gba visa tó bá wá síbí, o waste owó ni. Eléyìí ò sọ̀rọ̀ pé mo fi ń ṣeré.
pé ọmọ ẹ̀ kan sáré kiri sí mọ́mì mi ẹ talẹ̀ mo fẹ́ lọ ọ́zù ní South Africa mò ń sọ fún yín tí òun fún ara ò bá fún ara ẹ̀ gbóògùn jẹ sí wípé ṣé òun máa tó padà sílé pẹ̀lú gbogbo dúkìá tí ìyá òun ti tà yìí ṣé òun máa tó wá padà sílé báyìí ni tí ò bá dẹ̀ gbóògùn jẹ South Africa fún ara ẹ̀ wọ́n á pa fúnra wọn bí wọn bá dẹ̀ pa fúnra wọn á pàṣàpàṣáyé nígbà tó bá sì tó lọ hospital tó fẹ́ lọ tó rówó ilé san tó rí oúnjẹ jẹ tó rẹ́ ní tẹ̀jẹ tó rí ṣe fún ara ọlọ́pàá ló máa gbé ẹ̀wọ̀n ọ̀dẹ̀ ní dá ẹ padà sílé direct wàá lọ ṣẹ̀wọ̀n wọ́n á kọ̀ fi ẹ́lẹ̀ tó wá sọ pé Nàìjíríà ni ẹ́ wọ́n kórìíra ẹ̀ bí ìgbẹ́ ni orúkọ yẹn wọn tiẹ̀ fẹ́ gbọ́ mo ní wọ́n gbé petrol wọ́n lọ sí Joburg ní embassy wọn ní Pretoria wọ́n náà fẹ́ jó táwọn yẹn ṣẹ̀ jáde tó ń ṣẹ̀ ń sọ̀rọ̀ pé kíníkan wọ́n fẹ́ sún wọn ò ní respect kankan fún Nàìjíríà mọ́ bó ti wulẹ̀ ó mọ́ mo lẹ́ni black tó bá kàn ti rí bí ilé Nàìjíríà náà ń pè é so òun la ṣe ń sọ pé táwa náà tábà lè rí tí very dark man yẹn bá lè ràn wá lọ́wọ́ kán lead the problem. so tábà lè rí irú very dark man yẹn àtàwọn ènìyàn míì ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tún gbogbo wọn dìde láti bá wa ṣe protest káàkiri Nàìjíríà ní pàápàá jùlọ ní Lagos State bẹ́ẹ̀ níbi tí head office kì í ṣe láàrin Ìgbò kọ́kọ́ kóra wọn lọ síwájú MTN lásán ni kì í ṣe protest pé ìgboro rèé àbí nǹkan kọ́kọ́ lọ síwájú MTN kọ́ sọ fún wọn pé kọ́ fi ilẹ̀ wa sílẹ̀ kọ́ kẹ́rù wọn padà sí South Africa kí wọ́n má dẹ̀ fún wa ní visa wọn mọ́ pé Nàìjíríà ò ní di visa wọn mọ́ báwo ni bá ṣe dùn tó báwo ni bá ṣe sèfù wa níbi ìtó tírú ẹ̀ bá lè ṣẹlẹ̀ báwo ni bá ṣe dáàbò bò wá tó because ìjọba wọn fúnra wọn ìjọba South Africa ló ń ṣe gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí wọ́n ní election wọn bọ̀ ó dà pé October ilẹ̀ election wọn bọ́dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn eléyìí Nàìjíríà tí wọn bandit náà fẹ́ ń pa àwọn èèyàn pa everywhere ṣe everything ṣùgbọ́n níbi yìí ṣe àlejò ni wọ́n ń pa tí wọ́n bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ eléyìí tiẹ̀ ti wá yàtọ̀ sí pé bá kíní a mọ̀ pé politics náà fi ń ṣe ṣùgbọ́n ṣó yẹ kó máa pa wá nílùú wọn bí. fídíò yẹn ṣì wà ń bí ẹ jẹ́ n wò bá fídíò yẹn ṣì wà ń bí ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ n wò bá yóò ṣì wà ń bí kí n fi wọ̀nyí ó fi fídíò ó fi permit ẹ̀ wọ̀n báyìí pé this is my permit wọn ò tiẹ̀ rí wọ́n lù ú lálùbami ni wọ́n gúnyàn lọ́bẹ wọn ni wọ́n pààyàn sìn sẹ́ẹ̀ wọ́n pa ọmọ Nàìjíríà ń sìn tí wọ́n kán ẹsẹ̀ tí wọ́n pa àwọn ilé tí wọ́n pa wọ́n pa èèyàn mẹ́ta náà pa lẹ́ni ṣe ti ẹ ti gbọ́ èèyàn mẹ́ta ni wọ́n pa lẹ́ni eléyìí ò kì í ṣe ṣeré ẹ̀yin èèyàn mi ọmọ Nàìjíríà mẹ́ta ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ imagine kójọ́ ọmọ Amẹ́ríkà ẹyọ kan ni wọ́n pa bẹ́yẹn báwo ló ṣe máa rí láwọn ìlú àbọ̀mọ UK láwọn ìlú tó jẹ́ ìlú kí ni wọ́n fi yàtọ̀ sí Nàìjíríà ṣé gbogbo nǹkan tí Amẹ́ríkà ní ní Nàìjíríà ò ní ni ṣé gbogbo nǹkan tí UK ní ní Nàìjíríà ò ní ni Nàìjíríà was a giant of Africa before giant of Africa tó yẹ pé gbogbo country míì wọ́n ń bẹ̀rù Nàìjíríà tó nífẹ̀ẹ́ Nàìjíríà ni nígbà tí àwọn tó ní ìfẹ́ ìlọsíwájú tí wọ́n ń ronú ọjọ́ ọ̀la fún Nàìjíríà tó ṣì wà lórí oyè. Mo ní fídíò tẹ rí yẹn mo ní ẹ wò pé gbàrà tó ti ṣẹlẹ̀ ní last 2 weeks yẹn tí wọ́n ti publish ẹ̀ tí gbogbo èèyàn ti rí pé ìjọba wọn máa ṣe ìjọba wọn fúnra ẹ̀ tó ṣẹ̀ fún wọn lágbára sí ṣẹ́rí gbogbo eléyìí tẹ́ rí àwọn tó ń béèrè permit tó ń ṣe kíníkiri wọn ń ṣèjọba o ṣùgbọ́n ìjọba tó wà lẹ́yìn wọn ẹni tí wọ́n pa tó ń gún lọ́bẹ lẹ́ni ọlọ́pàá wà ń bẹ̀ tó ń fi pa tó ń fi gún lọ́bẹ pa ọlọ́pàá South Africa wà ń bẹ̀ ẹ máa rí nínú fídíò yìí tẹ́ bá pè mí wọlé tẹ́ bá mẹ́sẹ̀gì mi lórí màá sẹ̀ǹdì ẹ̀ sí yín mélòó eléyìí tó ń ṣe náà kọjá ṣèbí gbogbo ẹ̀ náà lè rí ọlọ́pàá wà ń bẹ̀ so ìjọba wọn ló mọ̀ọ́mọ̀ ṣe gbogbo nọ́sẹ̀nsì yẹn torí wọ́n ti rí
gẹ́gẹ́ bí mo sọ pé wọ́n sọ pé Nàìjíríà ti useless, orí TikTok wọn náà ti ń sọ pé Nàìjíríà ò lè ṣe anything. So now ẹni tí ẹ rí tọ́nà yẹn ẹ rí pé fún wọn ní permit, bẹ̀tẹ̀ ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ kò mọ nǹkan kan, báyọ̀ òun kò lè kàwé, kò mọ nǹkan tó wà ń bẹ̀. Ìyẹn dẹ̀ sọ pé valid paper ló wà lọ́wọ́ ẹ̀ yẹn, kò mọ nǹkan kan, because iṣẹ́ tí wọ́n ní pé kí wọ́n kọ́ pa bẹ̀ kọ́ dẹ̀ loot ẹ̀ kọ́ pa ẹni tó wà ń bẹ̀. So òun la ṣe ń sọ pé tí wọ́n bá sọ pé ní Nàìjíríà o pé àwọn ọmọ tí wọ́n níwèé náà fi ń gbé bẹ̀, àwa tá wá níwèé tí wọ́n ń pa ń kọ́, àwa tá níwèé tí wọ́n pa tí wọ́n jẹ́ access hospital tí wọ́n jẹ́ káwọn ọmọ owó lọ school yẹn, kí ni tiwa? Ṣùgbọ́n Nàìjíríà gbogbo nǹkan ni wọ́n ní access sí. So ìdí nìyẹn tá fi ń sọ, tá bá tiẹ̀ rá àwọn tó lè máa lé wọn léré bọ́n ṣe ń lé wa léré ní Nàìjíríà bí ìbá wà okay. Ìbáyá Shoprite wọ́n sì wà bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn ọmọ South Africa tó wà bẹ́ẹ̀ kọ́ bẹ̀ sí gbá ojú wọn lẹ́yọ kọ̀ọ̀kan kọ́ wá ṣe fídíò ẹ̀ ká kúkú sọ kí gbogbo ẹ̀ kú woro sí woro. Èmi náà mọ̀ pé àwọn country míì náà máa dìde láti defend àwọn ṣe ní 2015 nìyẹn ní agbára tó ń jó gbogbo. Nǹkan tó ṣe ń gbà yẹn nìyẹn ní 2015 tí xenophobic attack yẹn dé, àti 2013 tó ní agbára nọ́tàn títí gbogbo àwọn orílẹ̀-èdè àwọn Africa country míì bẹ̀rẹ̀ sí ní dìde, tó bẹ̀rẹ̀ sí ní dìde tó lọ ya embassy wọn tí wọ́n loot Shoprite wọ́n ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà. Òun ni wọ́n tó kọ́wọ́ ọmọ wọn bọṣọ nílùú yìí o, tó fi àwọn àlejò lọ́rùn lẹ̀ o, ni wọ́n tó kí ọwọ́ ọmọ wọn bọṣọ tó rí pé tí wọ́n rí wípé àwọn èèyàn dìde. Mo wà lórí program tí wọ́n rí pé àwọn èèyàn dìde, tí wọ́n rí pé àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan dìde, tí wọ́n dìde sí wọn, tí wọ́n dìde ní Kenya, wọ́n dìde ní Nàìjíríà, wọ́n dìde ní Cameroon, gbogbo orílẹ̀-èdè yẹn dìde, wọ́n wá dìde. Òun ni wọ́n ṣe ti ọwọ́ ọmọ wọn bọṣọ ń bí tí ìjọba wọn tó ṣẹ̀ kó sójà síta tó ṣẹ̀ stop wọn. Ṣùgbọ́n eléyìí tó wá ń ṣẹlẹ̀ ńsìn, ọ̀nà tí wọ́n gbà ń ṣe ó wá lágbára. So eléyìí tí wàá tún burú gan jẹ eléyìí tí wọ́n ṣe tẹ́lẹ̀ lọ. Wọ́n ti lé gbogbo wa níbi iṣẹ́ wa, wọn ò fẹ́ kọ́ ọmọ wọn lọ school mọ́, wọn ò fẹ́ ká lọ hospital wọn, wọ́n fẹ́ render everybody jobless, wọ́n fẹ́ gbogbo nǹkan náà ti ṣe ń sìn. Wọ́n tún wá fi pípa sí, wọ́n tún ń pa wá. Ṣé kò tó kí tó bá jẹ́ pé ọmọ Amẹ́ríkà náà ṣe bẹ́ẹ̀, ṣé wọn ò ti ní dìde? Ṣé kò tó kí Nàìjíríà ti dìde? Wọ́n gbé petrol, wọ́n náà fẹ́ lọ jó Pretoria, wọ́n fẹ́ lọ jó embassy Nàìjíríà ní Pretoria. So ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́, tẹ́ bá sọ pé ká dúró dìgbà tí ìjọba wa máa dá wa lóhùn, ó máa lágbára bó ṣe yẹ̀yẹ́ wa pé ìjọba wa ti useless, pé wọn ò ní dá wa lóhùn tó fi máa pa wá tán. Ẹ̀yin èèyàn wa kọ́ máa lé wọn síta. Tí wọ́n bá gbá ojú wọn, kọ́ bẹ̀rẹ̀ sí ní lé wọn síta, kọ́ sọ fún wọn pé àwa náà ò fẹ́ yín lórílẹ̀-èdè wa mọ́, because àwa níwèé àníwèé wọ́n lé wa léré, wọ́n ń pa àwọn èèyàn wa. So kọ́ bẹ̀rẹ̀ sí ní lé àwọn náà. Ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ dìde. Ìrànlọ́wọ́ yìí ni gbogbo àwa ọmọ Yorùbá tí ń bẹ ní South Africa, ìrànlọ́wọ́ yìí ni gbogbo ọmọ Nàìjíríà tí ń bẹ ní South Africa ń fẹ́ lọ́dọ̀ yín. Ẹ bá wa wá nọ́mbà Very Dark Man, ẹ bá wa explain fún. Gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ Very Dark Man, ẹ bá wa sọ fún. Ọmọyẹlé Sowore, ẹ bá wa pé bàbá náà kẹ́ ṣàlàyé fún kí wọ́n dìde. Àti gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn míì tẹ́ bá mọ̀ ní Nàìjíríà, ẹ bá wa pè wọ́n, kò dìgbà tán bá pa gbogbo wa tán. Wọ́n pa wá ń bí ìjọba wọn ló dẹ̀ fún wọn lágbára ẹ̀, látàrí pé wọ́n rí pé àwọn ìjọba wa wọn kéta fún wa, wọn tiẹ̀ mọ̀ bóyá àárín. Ẹ jọ̀ọ́ ẹ dìde, ẹ̀yin ọmọ aládé, abẹ̀yìn ẹ dìde. Ẹ̀yin ọmọ aládé, gbogbo ẹ̀yin olókìkí, gbogbo ibi tẹ́ wà lágbàáyé, ẹ dìde sí wa. Ẹ dìde sí wa, ẹ jà fún wa nílùú South Africa ń bí. Ẹ jà fún wa. Eléyìí tá à ń sọ̀rọ̀ ẹ̀gan tí ó ti ń affect àwa gan tá wà ń bí. Abẹ̀yìn ni gbogbo ọmọ aládé, ẹ dìde. Gbogbo àwọn tẹ́ bá mọ̀ pé lè bá wa pè. I need the protest in Nigeria yẹn sà. Because bẹ́ẹ̀ pé wọ́n kọ̀ wá síbi kò sí kò lè ran kankan bẹ̀ tán bá rí pé àwa náà dìde against wọn lọ́hùn, fúnra MTN ló máa pe Ramaphosa,
fúnra MTN ọ̀gá wọn ló máa pe Ramaphosa pé kí ni máa affect life wọn o, because wọ́n mọ iye tí Nàìjíríà tó ń generate ní Nàìjíríà wá sí ìlú wọn bí, wọ́n mọ iye tí wọ́n ń generate ní Nàìjíríà wá sí ìlú wọn bí. So a bẹ̀ gbogbo èèyàn ọmọ aládé pápátá, àgbà tí wàhálà Cairo ṣẹlẹ̀ lọ́jọ́ sí, èmi Àrólé jà gẹ́mọ̀ yẹn sọ lẹ́ẹ̀kan, wọ́n pè mí Àrólé ó yá dìde ìrànlọ́wọ́ fún wa lórí platform mi, mo mọ iye àwọn èèyàn tó donate ticket tá a kó ránṣẹ́ sí wọn ní Cairo, àtúnṣe débi pé àtúnṣe oúnjẹ àṣìra stocking tó máa fi bọwọ́ torí òtútù lọ́hùn, àtúnlọ́kọ fún wọn nínú ọgbà ẹ̀wọ̀n tó wà lọ́hùn láti ọ̀dọ̀ mi, èmi ọmọ yìí àtẹ̀yìn náà lẹ dìde ìrànlọ́wọ́ yẹn lọ́jọ́ yẹn tá a jagun yẹn gbà yẹn. So eléyìí ti dé nsìn ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kẹ́ ẹ dìde sí mi because in tá à ń sọ yìí ó ti ń affect mi náà fún ara mi ń bí. For the past 2 weeks nsìn ìyàwó mi ò jáde, a lè lọ bí àti ẹ̀ṣẹ̀ ń dọ́gbọ́n díẹ̀díẹ̀ ṣùgbọ́n sí a lè jáde látàrí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Gbogbo àwọn táwa náà mọ̀ láti pè ṣùgbọ́n à ń wò pé kíní yẹn máa lọlẹ̀ ó kọ̀ tún lágbára sí lójoojúmọ́ ni. Èèyàn 3 ni wọ́n pa lẹ́ni báyìí, èèyàn 3 ni wọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀ lẹ́ni. Wọ́n ní protest míì tó ń bọ̀ lọ́n di 28. Níjọ́ wo la fẹ́ ṣe léyìí dà? Àsanwó yá jẹun, máa lọ sí school, máa jẹun, bá tẹ bọ́mọ tiẹ̀ lọ school ṣọ́mọ ò ní jẹun ni. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Oòduà mi, àbẹ́ rí pé ẹ rí pé a ṣe nǹkan báyìí. Àbẹ́ rí pé a ṣe nǹkan báyìí, ẹ̀yin èèyàn mi. Àbẹ́ rí wa báyìí. Àmọ̀ pé Olódùmarè máa gba ìṣàkóso. Olódùmarè máa gba ìṣàkóso ṣùgbọ́n a nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn wa. Ẹ dìde sí wa, ẹ̀yin ọmọ aládé tó bá pẹ́ lóòótọ́ lódodo lẹ nífẹ̀ẹ́ èmi ọmọ yín Àrólé. A nílò ìrànlọ́wọ́ ní ìlú South Africa, gbogbo àwọn ọmọ Oòduà ni o, a nílò ìrànlọ́wọ́ yín. Ẹ dìde sí wa, ẹ dìde sí wa, ẹ dìde sí wa. Àwọn èèyàn tó wá sọ́dọ̀ mi ń bí lánàá tó wá lára wọn, mo kàn máa forúkọ bo ìkan lára tó lórúkọ. Ẹ̀yin èèyàn mi, ẹ dìde ìrànlọ́wọ́, ẹ dìde ìrànlọ́wọ́, wàhálà ń ṣẹlẹ̀, ẹ dìde ìrànlọ́wọ́. A nílò protest ní Nàìjíríà. Gbogbo àlejò pápátá tó bá tẹ̀ pé wọ́n fi wọ́n sí plane tó ń dáhùn padà Ìbàdàn, wọ́n ń pa wọ́n ni. Ẹ bá wa share program, ẹjọ́ délé, ẹjọ́ dókè òkun, ẹjọ́ dé gbogbo ibi tí ọmọ Oòduà wà lágbàáyé, kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún wa. Àwọn tó bá lè bá wa organize protest ní Nàìjíríà tó máa lágbára gidi gan, torí Nàìjíríà ni wọ́n target ń sìn tí wọ́n ń pa. Ẹ bá wa organize protest nílé, ẹ bá wa sọ fún ìjọba Nàìjíríà kí wọ́n dìde, ní pàtàkì bàbá wa Bọ́lá Ahmed Tinubu, kí wọ́n dìde sí wa, kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún àwa ọmọ Oòduà. Plane tán dẹ̀ ni wọ́n gbé kalẹ̀ táwọn èèyàn ti fíìlì fọ́ọ̀mù lọ rẹ́rẹ́rẹ́, ààrẹ nítìn, àti rí reply látọ̀dọ̀ wọn. So àwọn yẹn tún lọ sórí TikTok, wọ́n tún fi wá ṣe yẹ̀yẹ́ ni pé fake ni, ni pé ìjọba wọn tún gbé wọn mọ́ra, pé àwọn ti mọ̀ pé ìjọba Nàìjíríà useless, pé wọ́n dẹ̀ máa pa àwọn èèyàn wa tán níbí. So ẹ dìde ẹ̀yin ọmọ Oòduà, ẹ má jọ ń pa wá tán ní South Africa o. Wọ́n họ̀tì lọ́wọ́lọ́wọ́, ó ń lágbára lọ́wọ́lọ́wọ́ sí ni o. Gbogbo eléyìí tẹ́ ti ń gbọ́ tẹ́lẹ̀ ti ń gbọ́, eléyìí tí mo tún sọ yìí tó lágbára ju eléyìí tẹ́ ti ń gbọ́ o. Ẹ dìde ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ Oòduà. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o. South Africa ń gbóná lọ́wọ́lọ́wọ́ mọ́ àwọn ọmọ Nàìjíríà o. Ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ o. Ẹ share ètò yìí fún mi, mi ní fẹ́ kí ètò yìí ó gùn. Àwọn fídíò míì wà gbogbo tí mo ta àtúpà tó sì fẹ́ sọ̀rọ̀ ní lórí. Ìdí nìyẹn tá dẹ̀ fi ń pariwo, gbogbo nǹkan tá fi ń sọ fẹ́yìn èèyàn wa rèé, tá fi ń sọ pé ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ sẹ́ẹ̀. Tó bá yẹ pé Nàìjíríà yẹn náà lẹ̀ ń wò pé wọ́n Nàìjíríà ní, ẹ dìde ẹ jẹ́ àṣe ohun tó yẹ, tó tọ́, tó yẹ, kọjọ́ ọ̀la àwọn ọmọ wo lè dára nínú Nàìjíríà ọ̀hún. Àwa tá dẹ̀ dúró nídúró pa fẹ́ gba orílẹ̀-èdè Odùduwà wa, torí àwa mọ̀ pé Nàìjíríà ò lè work náà la ṣe yarí pé sẹ́ẹ̀ ẹ jẹ́ á dá dúró. A ti rí pé kò lè work, a ti rí pé wọ́n ti àwọn mùsùlùmí alákatakítí, àwọn agbésùmọ̀mí, wọ́n ti fẹ́ gba gbogbo Nàìjíríà yẹn mọ́ wa lọ́wọ́. Òun la ṣe ń rí pé kò lè work, tá fi sọ pé ẹ jẹ́ á dá dúró.
tó wá ń wò pé torí tí igi bá dá wàá fò ó ní mo ṣe ń sọ fún ẹ yìí àwọn tó fò àwa tá a fò òun náà là ń pariwo ń sìn tá à ń jà pé kí ìlú wa ó dára ká lè padà sílé kí ìlú wa ó dára ká jà ká ṣe gbogbo nǹkan àti náwó gbogbo nǹkan láti ṣe tá a dẹ̀ mọ̀ pé lágbára Elédùmarè Ọlọ́run á gbàdúrà wa lọ́jọ́ kan ṣùgbọ́n ó lọ ń wò pé o fẹ́ fi Nàìjíríà sílẹ̀ o fẹ́ sá lọ ìlú yẹn tó yẹ kájọ dìde ń sìn kájọ fix fúnra wa kájọ dìde ń sìn kájọ mélé tá a fẹ́ ṣe kájọ dìde ń sìn kájọ fọwọ́sowọ́pọ̀ láti jà fún ìran ọjọ́ ọ̀la àwọn ọmọ wa Nàìjíríà ò work máa fún yín láwọn fídíò kọ̀ọ̀kan sì tẹ́ máa fi rí máa fún yín láwọn fídíò kọ̀ọ̀kan sì tẹ́ tó sì máa wò kí n tó parí ètò yìí àwọn fídíò yẹn mo máa fi kásẹ̀ ètò yìí ńlẹ̀ tó fi máa mọ̀ pé Nàìjíríà ò lè work ọmọ Amẹ́ríkà wo ni wọ́n lè pa tó kọ̀ máa gbọ́ pé wọ́n pa òun lọ́mọ tí country yẹn ò ní jẹ gbèsè àwọn Áfíríkà yìí náà rí wa bí ìgbà tán pé àwọn olórí wa gbogbo wọn ò dáa kìdẹ́ ń ṣe gbogbo Áfíríkà náà Burkina Faso ti dá dúró sìn Burkina Faso kò lè gbọ́ sí kó gbọ́ pé ọmọ ẹ̀bí méjì náà pa ń bí mo mọ̀ pé Ibrahim Toure máa dé bí ó máa wá béèrè àwọn lídà nìyẹn tá a sì lè sọ pé so òun náà làwa náà ṣe sọ fún yín ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ tí ìlú wa bá dáa kí là ń wá kiri Nàìjíríà ó ń ṣàn fún wàrà àti fún oyin àwọn àlùmọ́ọ́nì wa gan tán tí ẹ̀ ti fọwọ́ kàn rárá ṣé bó làwọn Fúlàní ń gbà lọ́wọ́ wa díẹ̀díẹ̀ yìí wọ́n dìtẹ́tì góòlù ní orí ilẹ̀ kan ní ìlú Àkúrẹ́ ń bẹ̀ ní sáìdì odò àlà àwọn wọ́n gbé katakata lọ bẹ̀ pé kọ́ tiẹ̀ ṣe bẹ̀ dáadáa kan ṣe àwọn Fúlàní débẹ̀ wọ́n bẹ́ná sí látàrí pé wọ́n fẹ́rẹ́ anybody kan lè pẹ̀ sí máa wá góòlù wa yẹn lọ ẹ gbogbo òkú àlùmọ́ọ́nì wa táwọn Fúlàní tó ń take over tí wọ́n ń gbà mọ́ wa lọ́wọ́ látàrí pé wọ́n sápamọ́ sábẹ́ wọn Nàìjíríà látàrí pé wọ́n sọ pé Nàìjíríà ni wọ́n tọ́ bá dẹ̀ ti mú wọn báyìí tọ́ bá ti pè báyìí ìpè yẹn bá ti dókè wọn nìkan fi wọ́n lẹ̀ ni tọ́ bá dẹ̀ tún ṣe wọ́n gáragàra gbogbo àwọn tó wà ní sọ̀ràndìsì yẹn pátá náà máa wá kó lọ látàbújá tọ́ máa wá palẹ̀ gbogbo wọn mọ́ látàrí pé àwọn gogogo ló ní Nàìjíríà gbogbo nǹkan wọ̀nyí la fi ń sọ fún yín pé ẹ má jà ṣe Nàìjíríà ẹ jẹ́ kí gbogbo ó dá dúró ẹ wo bọ́n ṣe ń pa Nàìjíríà kò sí nǹkan kan táwọn olórí wa ṣe sí òun la ṣe ń pè yín pé ẹ jọ̀ọ́ Yorùbá ló wà ń bẹ̀ ń sìn ẹ bá wa bá Yorùbá tó wà ń bẹ̀ sọ̀rọ̀ kí wọ́n dìde ìrànlọ́wọ́ kí bàbá Bọ́lá Ahmed Tinubu náà má dẹ̀ gbàgbé àdéhùn kó pín orílẹ̀-èdè yìí kó tó di pé ó bọ́ sórí ẹ̀yin èèyàn mi àwọn ìdí tá a fi ń pariwo fún yín pé ẹ jẹ́ á pín orílẹ̀-èdè yóò lè wọ́ọ̀kì fún wa ṣé òkè òkun ni àìmọye àwọn èèyàn tó kú tó yẹ pé òkè òkun náà sí wọ́n sí tí wọn ò lè wálé tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n látàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kátẹ̀gbà pé ẹlòmíì fámìlì gbogbo fámìlì ti wà lọ́hùn wá wò pé níbo náà fẹ́ kò lè wà ń bí kan lọ sí bàbá sí Nàìjíríà ẹ jẹ́ kó máa gbatẹ́gùn lóyìnbó ń bí ẹ̀yin èèyàn mi kí Olódùmarè kó jẹ́ kí gbogbo ó délé láyọ̀ ẹ dìde ẹ̀yin ọmọ aládé Nàìjíríà tá dẹ̀ ń pariwo yìí gan kò work for everybody kò work fún wa sísítẹ́ẹ̀mù tí wọ́n ń lò òun náà ni Tinubu bá wọlé tí òun ò bá ti tanná fọ́dún mẹ́rin kọ́ má dìbò fóun mọ́ ṣe bó ló ti ń béèrè ìbò míì àwọn èèyàn wá dẹ̀ tún dìde pé wẹ́ á pín Nàìjíríà á ṣe gbá àṣàwò púpọ̀ nínú wa láti mọ̀ pé tí Tinubu bá kúrò ńbẹ̀ ìyà ni Yorùbá fẹ́ jẹ máa fún yín láwọn fídíò kọ̀ọ̀kan sí tí ẹ̀yin náà fi máa rí sẹ́ẹ̀ pé ó yẹ kẹ́yin náà dìde pẹ̀lú àwa tá à ń pariwo wípé a fẹ́ dá dúró ni ó yẹ kẹ́ ìtẹ́yìn náà máa fídíò tí mo fẹ́ fún yín mo mọ̀ pé tẹ́ bá jókòó tẹ́ bá wò dáadáa ẹ̀yin náà máa mọ̀ pé orílẹ̀-èdè yóò lè ṣiṣẹ́ kí là ń wá kiri gbogbo orílẹ̀-èdè tí ìlú ń ṣàn fún wàrà àti fún oyin tó yẹ pé ẹni tí ò kàwé àjàjẹ yóò àjàjẹ ṣẹ́kù ìwọ tó kàwé wà gbádùn àjàjẹ yóò àjàjẹ ṣẹ́kù àwọn ọmọ wa dẹni tí ń tọrọ jẹ wọn dẹni tí tó ń jẹun nínú àwo tí wọ́n ti fi jẹun tán tá a dẹ̀ ní góòlù tá a ní gbogbo nǹkan àlùmọ́nì tó lè dọ̀rọ̀ tó lè dowó fún wa ẹ̀yin èèyàn mi ìwọ tó ń ronú pé o sì fẹ́ sá kúrò lé ìwọ ni mo bá sọ̀rọ̀ jáde dẹ́nsìn kó jájọ fọwọ́sowọ́pọ̀ ká tún orílẹ̀-èdè yìí ṣe káwa náà lè fọwọ́ sọ̀yà ká lè padà sílé o nídìí lásán pé o tún fẹ́ gba físà o fẹ́ máa sá pọ̀ lókè òkun kí ló fẹ́ wá ṣe
torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí ó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí ìwọ náà tó sá lọ yẹn. ìta wa fojú rí South Africa ń sìn ó sì ń bọ̀ wá ṣẹlẹ̀ sẹ́yìn náà tẹ́ wà ń bẹ̀ tẹ́ tí experience nǹkan táwa experience ń sìn pé ẹ fìlú wa lẹ̀ padà sí ìlú yẹn lọ, ẹ lọ fèsì ìjọba yín, ẹ tú ìlú yín ṣe. ẹ̀mí sọnù lọ́dọ̀ wọn bí wọ́n jagun, ẹ̀mí sọnù kó tó di pé wọ́n lè rí fix bọ́n ṣe fix ẹ̀ yìí. ó sì máa tún ṣẹlẹ̀ sí ìwọ náà tó ṣì wà níbi tó gbà pọkàn ẹ ti balẹ̀ yẹn. ṣé ilé ẹ ló wà yẹn? ilé wa kọ́. ibi tó wá wà yẹn àti Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó ti wá, báwo ni wẹ́dà ilẹ̀ yẹn àti ibi tó wà báwo ló ṣe rí? oúnjẹ tó ń jẹ níbi tó wà yẹn àti èyí tó ń jẹ níbi tó wà yìí báwo ló ṣe rí? ẹlòmíà sick tó yẹ pé oògùn la máa kó jẹ tó bá yẹ pé ilé la wà ní àgbo méjì péré la kàn máa gbẹlura tí gbogbo àtàtọ gbogbo ẹ̀ dànù. àgbo méjì péré náà kàn máa tò, ewé dóngóyárò, ewé kìnnì kan tó yẹ pé wàá gbẹlura ń sìn, wàá làágùn wá. ṣùgbọ́n torí ọ̀nà jíjì tó wà, ẹlòmíì tí òkè òkun ṣoògùn tó ṣe tọ́jú ara dílé títí fèkì náà ṣe. bẹ́ẹ̀ tó bá wà nílẹ̀ bàbá rẹ ó mọ bí tó máa rìn lọ ni tẹ́ pé wàá gbàgbó ń bẹ ara ẹ̀ ayá gágágá. ṣùgbọ́n ṣó o lè wálé ni látàrí nǹkan tó ń ṣẹlẹ̀? ṣó o lè wálé? ẹ̀yin ènìyàn mi, ìdí rèé lára àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. àwa ti rí ọjọ́ ọ̀la yẹn. Olódùmarè ti fi ọjọ́ ọ̀la yẹn hàn wá. òun ló ṣe gbé èmi Àrólé dìde láti bí odidi ọdún 6 tá ti ń fà lórí ayélujára yìí tí ò sú wa tí ò rẹ̀ wá. ṣe bóun ni mò ń sọ pé mo jagun alára, mo jà fàjèrò yìí. ogun ọwọ́ àrògbó àgalélé tá à ń jà lọ́wọ́ ní South Africa yìí tó ká èmi fún ara mi mọ́lé. mo láwọn tó nídìí ìrànlọ́wọ́ tó jọmọ Yorùbá jà fún wọn. mo gbowó tíkẹ́ẹ̀tì, gba gbogbo nǹkan fún wọn, ṣe everything fún wọn. ṣebí òun ni mò ń sọ pé ó ká èmi mọ́ yìí tá a lè lọ oko, tá a lè lọ àbọ̀ yìí. ṣé mo lè wà nílùú ara mi pẹ̀lú ìwọ̀nba tó ń bẹ lọ́pọlọ tí ó ń bẹ lọ́wọ́ tá a lè ṣe tí mi ò ní gbádùn ara mi? kò síná, kò sọ́nà, kò sóúnjẹ, kò sẹ́nìtìn. Fúlàní tó ń wà, ó tún kó Fúlàní wọlé tó tún sọ pé ọmọ Nàìjíríà ni wọ́n o, wọ́n tó ń pa wá. ọmọ Nàìjíríà ń